nǹkan tí àwọn èèyàn ń sọ tó bú ẹ o pé 419 nìyẹn pé 419 tiẹ̀ pé ó tún yàtọ̀ pé yahoo nìyẹn pé ó fi yahoo bàbá ẹ má wò yẹn ayé láti bá bọ́tí ọmọdé ó ní ọmọdé tó sọ pé tóun bá dàgbà orí ẹyẹlé lòun máa jẹ ẹyẹlé ò ní jẹ́ kó dàgbà nítorí pé ẹyẹlé kò ní jẹ́ ó dàgbà nítorí pé because ẹyẹlé ti mọ̀ pé òkè tó bá dàgbà òun ló máa pa jẹ so òun. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀ òun ló máa ń ro. Martins ló ní kí wá. Ètò onígbàgbọ́ tó yẹ máa rẹ̀ ó ti kalẹ̀ sórí afẹ́fẹ́ o. Bàbá kan máa ń ti dé, ó tún ti kalẹ̀ sílé àkótó. Níkànnì ọ̀nà àràbà rí lórí afẹ́fẹ́ ní Facebook. Bọ́dẹ̀ tún dá YouTube ní Bàbá Confirm International. Ó dá mi lójú pé tó tọ̀sẹ̀ yìí àmìlẹ̀ títí àṣírí ńlá máa bá àmìlẹ̀ títí gbogbo ọmọ Yorùbá àmìlẹ̀ títí nílé lóko lẹ́yìn odi àmìlẹ̀ títí gbogbo tó ṣókùnkùn sí àmìlẹ̀ títí Bàbá Confirm àtọmọ́lẹ̀ sí àmìlẹ̀ títí máa gbọ́ máṣáláyì tẹ́tí ṣètò yẹn àmìlẹ̀ títí nítorí kókún fọ́gbọ́n tó yẹ àmìlẹ̀ títí. Ọ̀nà àrà Paris ètò yẹn ti tún dé. Pastor Martins lórí darí ètò yẹn. Bàbá Confirm International Worldwide. Bàbá Confirm International Worldwide. Nígbẹ́lẹ́ lètò yẹn. Bàbá Confirm Worldwide. Ọ̀rọ̀ Yorùbá nation ṣe kókó. Nínú ètò rẹ̀ lẹ́rọ̀ ti gbọ́ o. Ọ̀rọ̀ níta Celestial ẹ máa bá mi ṣe àyè. Nílùú US ẹ darapọ̀ mọ́ wọn. Àdírẹ́sì tuntun fún lẹ́yìn ìjọsí. Sister lọ́wọ́ gba main road. Capital Heights MD 20743. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 240. ẹ máa bá mi ṣe àyè tó yẹ jọ. 1116 tàbí 240-838-1217 ṣòun ló wá dá wọn o. ẹ ṣeun o ẹ bá mi ṣe àyè ẹ bá mi ṣe àyè o ẹ bá mi ṣe àyè ẹ bá mi ṣe àyè bá mi ṣe àyè fún mi ẹ̀yin tèmi ẹ̀yin tèmi níbi àdìbòrà ẹ máa bá mi ṣe àyè ẹ máa bá mi ṣe àyè bá mi ṣe àyè ẹ máa bá mi ṣe àyè ẹ máa bá mi ṣe àyè ẹ jọ tó lọ́rùn ẹ máa bá mi ṣe àyè. Kọ́pì ni kò lè dàbí ti Pastor Martin. Ẹ máa bá mi ṣe àyè. Ẹ bá mi ṣe àyè. Ẹ tíátà fún mi. Ẹ̀yin lójú Sunday Igboho ọmọdé yẹn mọ́. Bàbá Confirm fẹ́ràn Igboho dénúdénú. Lójúlẹ́yìn ni kò kí ń fọ̀rọ̀. Ẹ máa bá mi ṣe àyè jọ. Ìmùlẹ̀tẹ̀ ni ọmọ ológo ni Bàbá Confirm International Worldwide. Martins F-Web Bàbá Confirm máa sọ káyé mi àgbọ̀ ránṣẹ́ Ọlọ́run òdodo fún. Ẹ máa bá mi dáta ẹ máa bá mi dáta ẹ máa bá mi dáta. Ọ̀rọ̀ tí o sọ lánàá Bàbá Confirm torí ọ̀tá fi dàrú o tán pariwo. Bóyá tí ní bọ̀rọ̀ bóyá máa sọ ṣọlá tí tọ̀tún látún ní agbẹnu tán. Kí náà tí ìgbàwó tán ní fẹ́ para wọn. Kẹsẹ̀kẹsẹ̀ náà tí gbọ́ Bàbá Confirm. Kàsàkàsà tún ṣì ń bọ̀ tó bí àṣọ. Pastor Martin. Ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ẹ dáta fún mi ẹ dá síta. Ẹ mọ ọjọ́ tó tó yẹn.
èní kọ́. Orí a máa sọ, ọ̀la àti ìtọ̀tún làtún ní abẹnú tán. Kí náà tí ìgbọ́ tán ti fẹ́ para wọn. Késekése náà tí ìgbọ́ bàbá kan fà. Kàsàkàsà tún ṣì ń bọ̀ tó bí àsọ. Ó ga ẹ káàsán ẹ̀dẹ̀ tún káàárọ̀ níbòmí ẹ̀dẹ̀ kú ooru níbòmí o ẹ̀dẹ̀ káàárọ̀ níbòmí. Mo kí gbogbo yín pátápátá tí ẹ̀ ń wò mí, èmi náà ṣì ni wọn nífẹ̀ẹ́ lòmí ṣe mí o. Mo fẹ́ fún yín ní awareness kan, awareness tí mo fẹ́ wà fún yín ni wípé ní ọ̀la ní àṣẹ Ọlọ́run màá jáde, màá gbé àwọn ọ̀rọ̀ kankan, màá gbé síta fún yín. Bó ṣe mo wá ní àṣálẹ́ yìí, mo fẹ́ kí nínú ọdún tuntun yìí wípé ọdún yìí ó máa yabo fún gbogbo apátápátá, gbogbo nǹkan tí ẹ ti ṣe nínú ọdún tó kọjá, nínú ọdún yẹn máa ṣe, ẹ má sá lọ o. Báwo lẹ ṣe ń sin Ọlọ́run sí pàápàá náà, mo fẹ́ béèrè yẹn lọ́wọ́ yín náà ní pàtàkì. Mo fẹ́ béèrè yẹn lọ́wọ́ yín, ṣé ẹ ń sin Ọlọ́run dáadáa? Ṣé ò jẹ́ kan nínú àwọn tó dẹ̀ jẹ́ pé ó lọ́ọ̀fù Ọlọ́run tó ń sìn? Tó bá dẹ̀ jẹ́ pé ó dẹ̀ lọ́ọ̀fù Ọlọ́run láti sìn báyìí, gbẹ́kẹ̀lé Ọlọ́run ló dáa jù. Má gbẹ́kẹ̀lé ènìyàn o, tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ohun tó dára ó máa ní. Èmi náà ni mo ṣì ń sọ̀rọ̀ o. Bàbá Confirm International. Mo máa ń pera mi wípé èmi ni ọkọ oṣó, ọkọ àjẹ́, ọkọ ìmèrè, ìgbẹ́ ò léegun, ẹni bá tẹ̀ ó máa ń tiro. So èmi náà ṣì ní ṣe rí ire tó lè jẹ́ pé ó dẹ̀ ń tẹ love àbí ó tẹ like lórí kinní yìí. Ó dà pé ṣe rí Olúwa kọ̀wé ìrántí kan ẹ̀ ní àṣẹ Ọlọ́run. Bá mi ṣe àìkó dá síta fún mi. Ẹ rí young boy olóde, young boy no pimples. Young boy no pimples. Ṣé rí ẹ máa gbọ́ orúkọ tí màá pè fún yín sìn. Àwọn orúkọ wọ̀nyí mo fẹ́ wípé kẹ́ máa wò ó, nítorí pé ní ọ̀sẹ̀ tó ń kọjá mo dá àwọn orúkọ kankan, orúkọ tí mo dẹ̀ dá ni wípé màmá onítìrí jẹ́ kan nínú wọn. Mo dẹ̀ wá jókòó, mo á wo gbogbo nǹkan tó lọ, bó ṣe nǹkan ń lọ tó ń lọ tó ń bọ̀, tó ń lọ tó ń bọ̀, tó ń lọ tó ń bọ̀. Mo wá rí wípé ìwé tí mo rí kíní báyìí, iṣẹ́ dé àwọn politician máa ń rányàn ní iṣẹ́ ńgbà míì. Tó bá rẹ̀ rányàn ní iṣẹ́, onítàbá rányàn ní iṣẹ́ ẹrú, wọ́n máa fi tọmọ jẹ́ ni. Àwọn míì wà tán dẹ̀ rán ní iṣẹ́ ẹrú, kò dẹ̀ mọ tọmọ fi jẹ. Òun ni ohun kan tó máa ń ṣẹlẹ̀ nígbà míì. Mo kí gbogbo yín pátápátá tó dẹ̀ jẹ́ pé ẹ sì ṣe Yorùbá nation. Àwa náà pàápàá jẹ́ bàbá tí a wà lẹ́yìn yín, tí a ò tí kúrò lẹ́yìn yín. Mi ò dẹ̀ tí sọ fún pé mo ti kúrò lẹ́yìn, mi ò sọ bẹ́ẹ̀. Ìdí tó mi lè sọ bẹ́ẹ̀ ni wípé mo ń like àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé ó ń ṣiṣẹ́ yẹn, tó dẹ̀ jẹ́ pé ó ń wá pé kí iṣẹ́ yẹn kó bọ́ sí ìkan àkọ́kọ́ tó dẹ̀ jẹ́ pé màá kí òun ni báwo ni Ìgbẹ̀dù ní London. Mo kí wípé okay, ó ṣe gbùdùgbùdù méje yẹ̀yà mẹ́fà. Bẹ́ẹ̀ náà ni Àjíà, mo tún kí Àjíà náà, mo tún kí wípé kó kúṣẹ́. Mo kí Àjíà púpọ̀ jù, mo kí pé kó kúṣẹ́. Bẹ́ẹ̀ náà ni mo tún kí Ààrẹ Muruf, mo kí wọn. Mo dẹ̀ kí Bàbá Tẹ́ntẹ̀, mo kí yín gan gidi wípé mo ní kẹ́ kúṣẹ́ o. Nínú àdúrà 21 days tó dẹ̀ ń lọ, ẹ bá Ọlọ́run pàdé. A lè gba Yorùbá nation láì jẹ́ pé ká má fi àdúrà sí. Àdúrà ló lè bá wa ṣe. Ẹni ò lè ṣe bí èèyàn bá sọ fún pé òun máa ràn lọ́wọ́ láti gba Yorùbá nation fún yín, irọ́ ló pa. Irú ẹ̀ náà ni màmá wa Onítìrí tó wá, tó jẹ́ pé 5 million petition wa ó gbé dání, tó sọ wípé òun máa gba Yorùbá nation fún wa. Ó lò wá ní jìbìtì, ó ní wọ́n dẹ̀ ní dúró èèyàn kankan. Ó sọ wípé òun ni òun máa gbà fúnra òun ò dúró èèyàn kan, nítorí pé Ọlọ́run ló bá yàn sọ. Ó ní kan Ọlọ́run bá sọ nǹkan kan. A mọ̀ wípé ṣó mọ̀ pé ibi dé Ọlọ́run sùn bẹ́ẹ̀ ló ń sùn sí.
òun ló ń bá Ọlọ́run gbálẹ̀, òun ló dẹ̀ máa bá Ọlọ́run jẹun. Bí Ọlọ́run bá jẹun tán bá ìyá abọ́ tó kù ó máa ń gbé máa lọ jẹ tó kù á máa fọ̀, nítorí pé irú iṣẹ́ tó dẹ̀ jẹ́ pé ó ṣe nìyẹn. So Ọlọ́run òun nìkan Ọlọ́run bá sọ̀rọ̀, Ọlọ́run bá irú àwọn báyìí sọ̀rọ̀ o, but a nígbàgbọ́ àti ìdálógbé tó bá tó àkókò Ọlọ́run máa ṣe kí n bá wa sọ̀rọ̀. Níbẹ̀ náà ni mo tún kí èèyàn mi pàtàkì Ìgbòho Òòṣà bàbá Májàsọ́lá, mo dẹ̀ tún kí Professor Banjo Akíntóyè wípé ẹ kúṣẹ́. Ìdí nítorí pé mo kí bàbá òun ni wípé ṣẹ́rí ẹ má lo àwọn tó ń bú ẹ o, má lo àwọn tó bú ẹ wo president náà, wọ́n máa sọ pé president ò lé ni, president oní jìbìtì ni, president apáyọ ni, but the president gan fúnra ẹ̀ náà pàápàá owó tó ń jáde kò mọ iye tó ń jáde, àbí tán bá sọ fún àbí tán fi ìwé hàn ló máa mọ̀ pé iye tó ń jáde. Tí àwọn èèyàn dẹ̀ ń bu, tí ìlú ò bá dà president náà máa ń bu. Wáyé tó máa ń bú president ni pé wọ́n máa sọ pé bóyá òun ló bà ìlú jẹ́, òun gangan fúnra ìkọ́dún rẹ̀ bà ìlú jẹ́, ìlú ti fẹ́ bàjẹ́ tẹ́lẹ̀ rí. Bàbá mi tó da tó dẹ̀ gbayì jù, mo ń sọ fún ẹ wípé ẹ má wo nǹkan tí àwọn èèyàn ń sọ tó bú ẹ o, pé 419 nìyẹn, pé 419 tí ẹ pé ó tún yàtọ̀, pé yahoo nìyẹn, pé ó fi yahoo bàbá, ẹ má wo yẹn, ẹ má wo yẹn. Ayé láti bá bọ́tí ọmọdé, ó ní ọmọdé tó sọ pé tóun bá dàgbà orí ẹyẹlé ló máa jẹ, ẹyẹlé ò dẹ̀ ní jẹ́ kó dàgbà, nítorí pé ẹyẹlé kò ní jẹ́ ó dàgbà, nítorí pé because ẹyẹlé ti mọ̀ pé òkè tó bá dàgbà òun ló máa pa jẹ. So òun ló torí ẹ̀ tó rẹ̀ jẹ́ gbogbo wàhálà tó rẹ̀ jẹ́ pé ó ń ṣe pé òkè náà òun bá dàgbà òun máa orí ẹyẹlé ló máa jẹ, ṣé ẹyẹlé máa jẹ́ kó dàgbà ṣá? Bàbá àwọn tó ń bú ẹ ó ti kọjá 80 something, òótọ́ ni mo sọ fún ẹ. Ṣé àwọn tó ò tí 50 tó ò tí 60 tó ò tí 30 tó ò tí 40 òun ló ń bú ẹ nísìnyí báyìí tẹ́ ẹ̀ máa bínú sí pé kí ló tó ń bú ẹ? Ṣé dé nítorí pé irú ẹni tó ń bú ẹ yẹn wọn ò ní bàbá mọ́, bàbá wọn ti kú, ìyàwó rẹ̀ ti kú. Àwọn tó ń bú ẹ wọ̀nyí míì wà pàápàá tó rẹ̀ jẹ́ pé kò sí àlàáfíà lára ẹ̀, èlòmíì pàápàá báyìí kò lọ sí hospital kan kó lọ check ẹ̀, tó bá lọ check ẹ̀ wọ́n á mọ̀ pé ọpọlọ ẹ̀ kò pé dáadáa. Dókítà máa ń sọ nǹkan ní Amẹ́ríkà yìí, dókítà wa ní wípé òkè ẹ wò ó, ṣé dé ẹni tí wọ́n bá jáde tó lọ ṣe test fún tó rẹ̀ jẹ́ pé ó ní certificate, ó ní certificate pé òkè certificate o pé orí ẹ̀ pé bí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà ní títì míì tó ń wà mọ́tò tó ń lọ orí wọn ò pé, nítorí pé psychology abáwọn ìporúkọ ẹ̀nà mi ò mọ̀ bó ṣe máa ń put ẹ̀ ní English pàápàá báyìí, nítorí pé ó ṣeé ṣe tó dẹ̀ jẹ́ pé àwọn míì pàápàá ti wà tó dẹ̀ jẹ́ pé ẹ̀jẹ̀ sásí lọ́pọlọ tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò dẹ̀ mọ ọ̀nà tó ń gbé gbà, òun ló happen tó dẹ̀ jẹ́ pé wọ́n lè máa lanu gbàgà láti bú ọmọ kékeré. Òótọ́ ni mo sọ fún ẹ, wọ́n lè lanu gbàgà láti bú àgbàlagbà. Ṣé rí ẹ má fi ṣiṣẹ́, òótọ́ ni mo sọ fún yín. Mo ti sọ lóò ẹ̀ fún Ìgbòho lọ́jọ́ kan báyìí rí, mo ní Ìgbòho ṣé rí gbogbo wàhálà tó ń ṣe tó ò fẹ́ kú torí ènìyàn. Ṣé rí àwọn míì wà tó lè jẹ́ pé inú wọn dùn sí, èlòmíì rẹ̀ wà tó lè jẹ́ pé wo máa ṣe nǹkan tó ṣe ẹ̀ máa ṣe ìṣó jáde. Àwọn míì wà pàápàá báyìí inú àríwẹ̀ tó ń pa yìí tí gbogbo èèyàn ń pa yìí ó jẹ́lọ̀sì ẹ̀, wáyé tó ń jẹ́lọ̀sì ẹ̀, wọ́n jẹ́lọ̀sì ẹ̀ pé òkè ẹ jẹ́ ká wo nǹkan tí ọkùnrin yìí ń ṣe àbí gbá kan àwo kan, because kò fẹ́ dé ipò yẹn àbí oyè ẹ̀ ń sìn. Òun ló hápù tó rẹ̀ pé lómi ti bínú ń sìn báyìí sìn, nítorí pé 2022 ló ń sọ fún wa pé Yorùbá nation pé a máa gbà á, pé kò ní gbé àwọ̀ 2023 àrẹ̀dẹ̀wọ̀ 2023 o, nínú oṣù kìíní sí báyìí kò ní pẹ́ parí, nínú oṣù kìíní ní 2023 kò ní pẹ́ parí o, nínú oṣù kìíní àti bọ́sùn kẹrẹ àbọ̀dọ̀ oṣù kejì àbọ̀ oṣù kẹta àbọ̀ oṣù kẹrin àbọ̀ oṣù karùn-ún àbọ̀dọ̀ oṣù kẹfà Yorùbá nation ń sìn báyìí ṣẹ́dé ààrẹ tí gbà á. Ìdí ni wípé àwọn míì sọ fún wa pé mo ní 2022 ni kò ní di 2023. Ènìyàn kò dàbí Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run ó dẹ̀ tún yàtọ̀, iṣẹ́ Ọlọ́run ó tún yàtọ̀ sí ènìyàn, nítorí pé ènìyàn máa ṣe tiẹ̀ àmọ́ Ọlọ́run máa ṣe tiẹ̀, nítorí pé nǹkan tọ́lọ́run bá máa ń ṣe ọ̀tọ̀ ni nígbà míì, ọ̀nà tọ́lọ́run bá máa gbà ọ̀tọ̀ nígbà míì. So nítorí náà tí ẹ bá ń gbọ́ nǹkan tí àwọn míì bá ń sọ nígbà míì ẹ máa wò ó, kẹ́ máa wò pé ṣé ẹ̀ ní iṣẹ́ ara ẹ̀ yá ṣá, ṣé o rò pé gbogbo àwa tó rẹ̀ jẹ́ pé àjẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ báwọn yìí, àwọn míì wà ìjẹ́ kí n sọ nǹkan fún yín, àwọn míì wà tó rẹ̀ jẹ́ pé owó ló ń wá, ó ń sọ̀rọ̀ nípa Yorùbá nation, but tó máa lọ ń gbé show oníṣòw káàkiri tó ń gbé sórí YouTube tó fi ń gbowó ni. Ìdí ni wípé ẹ má ka ìlú ènìyàn bẹ́ẹ̀ kún àwọn èèyàn tí yín. Àwọn míì pàápàá tó ń pera pé òun jẹ́ Yorùbá nation yìí pàápàá báyìí,
àwọn míì pàápàá kì í ṣe Yorùbá nation rárá ó ń gbọ́ Yorùbá nation tó dẹ̀ mọ́ pókè náà ṣé o mọ̀ pé lòmíì pàápàá lórí YouTube yìí kò ní iṣẹ́ míì YouTube nìkan ṣoṣo ni òun ló face ṣé ní iṣẹ́ tó lọ ṣe YouTube àbí iṣẹ́ oníṣòwò tó ń gbé tó ń sẹ́ndẹ̀ káàkiri òun ló fi ń jẹun ó lè sẹ́ndì show bíi 5-6 ní ọjọ́ kan nítorí pé ó ti rí iṣẹ́ gbà nìyẹn kí nítorí ẹ gbà nítorí Yorùbá nation ni ó lè gbé fọ́tò kinní kan á gbé fọ́tò pápá á lọ cháká ẹ̀ papọ̀ but nǹkan tó wà ń bẹ̀ tó ń sọ bẹ́ẹ̀ nǹkan ọ̀tọ̀ ni kò wo show yẹn pàápàá kó tó iṣẹ́ tó ń ṣe rẹ̀ ó jókòó sórí íńtánẹ́ẹ̀tì àti fóònù iṣẹ́ tó ń ṣe nìyẹn Yorùbá nation la máa pè àbí Yorùbá nation kí la máa pè àbí kí la máa pè wọn but ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín Yorùbá nation ní òtítọ́ àtòdodo tó lè jẹ́ pé ó jà fún Yorùbá nation kò dùn pé òkè bóyá pé ó máa lówó lọ́wọ́ kò dẹ̀ bù pé kò dùn pé òkè náà nǹkan tóun ṣe yìí o ṣé owó ni mò ń wá nítorí ẹ̀ ní àbí kí ni mò ń wá nítorí ẹ̀ àwọn míì nìyẹn àwọn míì ò wá owó rárá àwọn míì ò béèrè fún owó àwọn míì ò wá nǹkankan but àwọn míì wà ń bẹ̀ tó lè jẹ́ pé nǹkan tó ń tájẹ́tì ni owó òun ló ń tájẹ́tì òótọ́ ni mo sọ fún yín mi ò ní parọ́ fún yín òun ni àwọn míì òun ni mo sọ fún yín náà nísìnyí báyìí ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ kó gbọ́ ń sìn nítorí pé ọ̀rọ̀ tó lè jẹ́ pé à ń sọ níjọ́sí nípa ọ̀rọ̀ Madam Onítìrí àbí ẹ mọ̀ nígbà tí Madam Onítìrí kọ́kọ́ dé báyìí tí àgbúrò ẹ̀ báyìí a ní yé nítorí pé jẹ́ ìyàwó late Abíọ́lá ni a sọ pé ó ṣeé ṣe kó lè pé obìnrin kò ní knowledge díẹ̀ ohun tó ń fi fún chance ní Yorùbá nation nìyẹn tí wọn ò dẹ̀ mọ̀ pé ṣe ni àwọn politician ló ń bá ṣiṣẹ́ tí wọn bá mọ̀ tí àwọn arábìyàn bá tètè mọ̀ but ẹ̀mí bá ẹlòmíì sọ̀rọ̀ ẹlòmíì ẹ̀mí bá sọ̀rọ̀ tó mọ̀ wípé wíwá tí obìnrin yìí wá politician ni wo ó máa dá fún ẹ wo ẹ máa bá mi share ẹ máa bá mi share ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mọ̀ wípé obìnrin yìí politician ni kò wá wípé òkè náà bóyá nǹkan tá a fẹ́ ṣe tẹ̀wọ̀n àbí nǹkan tá a gbé dání kó ràn wá lọ́wọ́ lórí ẹ̀ nítorí bó ti gbé àpótí ìdìbò tẹ́lẹ̀ mọ̀ ní pé tó wà ní politician àti ẹ̀bọ́dá PDP ni àbí BDP òun ló wà tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tó lè jẹ́ pé ó ń gbé àpótí ìdìbò tí ò wọlé tẹ́lẹ̀ ṣé o nígbà tó lè mọ̀ pé òkè náà bóyá tó ń bá rápá wọ ní Yorùbá nation òun ló wà níbì kan tó lọ sá síbì kan tó lọ ń gbé àwọn ọmọ lọ́mọ tó lọ ń gbé àwọn ọmọ lọ́mọ pa ó dẹ̀ sọ̀rọ̀ ní jọ́sí wípé ńṣe nìkan tá à ń ṣe yìí kò ní sí tàjẹ̀ sílẹ̀ kí ló wá ń ta sílẹ̀ ń sìn ẹ̀jẹ̀ kọ́ ni àbí omi ni ẹ má bínú o ṣé ẹ̀jẹ̀ kọ́ ló ta sílẹ̀ àbí omi ló ń talẹ̀ ṣé ẹ̀jẹ̀ kọ́ ló ń talẹ̀ yìí ọmọ tó yìnbọn pàǹgọ́ ẹ̀jẹ̀ kọ́ nìyẹn tó talẹ̀ ẹ̀jẹ̀ kọ́ epo ni epo ló talẹ̀ ẹ̀jẹ̀ ò lè fẹ́ talẹ̀ o ó ní kò ní sí tàjẹ̀ sílẹ̀ peaceful ló máa ṣe nítorí pé Ọlọ́run bá òun sọ Ọlọ́run lè sọ̀rọ̀ fún òun ṣẹ́rí ìyá yìí tó bá jẹ́ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan ń bá mọ̀ bí tó ń gbé ni màá wá bí ẹ face to face tí màá bú ẹ màá dẹ̀ sọ̀rọ̀ sí ẹ nítorí pé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ lómi wọ́n tù lórí kìíní yìí mo rí ìyá mi kan Yorùbá Wuyì bó ṣe Yorùbá nation bó ṣe dù ìyá yẹn tó Yorùbá Wuyì ọ̀rọ̀ yẹn dùn gan ó ṣe ṣó kan ní ọjọ́ kan ní àárọ̀ kùtù àbí òru ni ó ṣe ṣó yẹn ó dùn ó ní òun bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà ó ní tó bá mọ̀ òun ní dìbò fún Buhari ó sọ ìlú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo fi tí mi mo fi gbọ́ ó ní gbogbo ẹ̀mí Nàìjíríà ó ní òun ṣẹ̀yìn ó mọ wáyé tóbìnrin fi sọ bẹ́ẹ̀ nítorí pé ó ṣeé ṣe tí ìbò tó dì fún tí ò bá sínú bu ẹ ó ṣeé ṣe kó bá wọlé àbí yẹ ń sìn òun ló wá fi sọ lórí show nítòsí tó sọ pé òun bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà pé kàn forgive òun bóun bá mọ̀ pé bó ṣe máa rí nítorí pé obìnrin tó ń pè ní Yorùbá Wuyì yẹn báyìí ṣẹ́ ní Yorùbá nation to call Yorùbá nation to call ni Yorùbá Wuyì mi ò lè parọ́ fún yín Yorùbá Wuyì Yorùbá nation to call mo rántí níjọ́ tá a lọ sí rally kan báyìí ní New York mo rántí ní ọjọ́ yẹn ní báwo ni ojú ń pè àdúgbò yìí náà ó
ó dà pé United Nations la lọ sí rally yẹn tó bá dé wàhálà tí Yorùbá Wùyí ń ṣe ìjọ yẹn àánú ń ṣe mí obìnrin tó bá rí bó ṣe sáré sọ́tún tó sáré sósì bẹ́ẹ̀ ló ń fídíò bẹ́ẹ̀ ló ṣe kinní kan bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ṣe gbogbo ẹ̀ nítorí pé àwọn tó jẹ́ Yorùbá nation to call if you see them you go know say Yorùbá nation to call ẹyọ kan tó nìyẹn o màá tún sọ obìnrin kan fún ẹ láti London Ajia màá sọ̀rọ̀ obìnrin fún yín níjọ́ tí mo kọ́kọ́ rí obìnrin yìí ní Yorùbá nation tó lè jẹ́ pé obìnrin yìí nígbà tó wá sí Amẹ́ríkà yìí tí mo lọ pàdé obìnrin yẹn ó mú ṣòkòtò Yorùbá nation ó mú fún mi ó ní òun máa sẹ́ndì ẹ̀wù ẹ̀ sí mi kò tí sẹ́ndì ẹ̀ sí mi náà o kò tí sẹ́ndì ẹ̀ o but obìnrin yẹn is a Yorùbá nation to call Yorùbá nation to call òní Ajia àwọn míì bẹ́ẹ̀ wà tó lè jẹ́ pé a mọ̀ wọ́n náà nísìnyí a ti ń gbọ́ ẹlòmíì tó ti ń sọ̀rọ̀ nísìnyí lórí show tó ti ń búyàn nísìnyí tó lè jẹ́ pé àwa tẹ́ àjọ wà papọ̀ tá a jáde a lọ sí nígbà tó Sunday Igboho problem Sunday Igboho yẹn a lọ sí embassy a lọ sí Kútọ̀nù embassy a lọ sí Nigeria embassy kò sí embassy tó lè jẹ́ pé àti lọ tá a lọ ṣe show ń bẹ̀ a mú àwọn èèyàn tó jẹ́ bí Yorùbá nation to call but àwọn èèyàn wa báyìí tó jẹ́ bí politician tó wà àárín wa wọ́n fẹ́ try láì jẹ́ pé kó separate wa as soon as possible they want to try it to separate us as soon as possible because nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ wọn ò rí picture nǹkan tó ṣẹlẹ̀ they don't see the picture if they see the picture something wey dey happen and know surely they no go try to do something they want to do because many people they are struggle many people they are crying many people they no sleep sef something they are thinking is Yoruba nation whose time we want to collect the Yoruba nation whose time Yoruba nation want to start in own whose time Yoruba nation want to be stand. Some people think something like that always. Many people think something like that always. Many people, they don't eat, even they are eating self, and they remember Yoruba nation, I think they don't want to eat no more. Because they just want the Yoruba nation to stand. Because many people that are outside there, they struggle. Many people that are in Nigeria, there they struggle. Some people say, let me tell you something. If you go online, say, many people, they are struggling. Many people, they are struggling to eat is seven problems. Some people rent a house. How much the house they rent is seven? You know, they should at least be 20,000. But they don't see money to pay that 20,000. They may sure be online and they see somebody they want to beg to collect some money to pay the rent. Some people have his children, some people don't have his children. And they are thinking something like that always. Some women, sometimes they are struggling. Some men, they are struggling. They don't see they don't see job safe. So you want these people to go and thief? If you don't want them to go and thief, what do you want to do to make sure the Yoruba nation stand? If the Yoruba nation stand, they go find good job and they can open job. You know a lot of things where Nigeria have there. Nigeria have it gold, they have diamond, they have it gas, they have it oil, crude oil, they have a lot of things. But a lot of things they have safe. So, you know, let me tell you something. You know people where they enjoy it? Outside people they enjoy it. I'm telling you the truth. You see, I see something for at least 3 days ago online. They say Dangote they want to open another this thing now. So what they call the president Buhari, he said he want to come and announce something we want to start to produce, say the gas now for Nigeria want to come down. Now it's a lie. You know where I'm telling you it's a lie? They go smoke all that gas, go to the international. And the people where they have that gas, they go struggling.
They don't go get anything truth there. So some people, they enjoy something like that. Ooh, some politician people, they enjoy. Let me tell you something. This so okay now. I will tell you something now. You know, at which time you see governor, or you see senator, or you see some people is the government, and they come to the gas station and they come and line up and buy gas. You not go ever see them. You not go ever see them or go across them. Their generator set for their house they are living. If they like it, go the generator go start the job. They have it gas, and they use gas all the time. But you people where they don't have anything, you see struggling for something like that. You see struggling, and the gas itself, you don't get the gas itself to put for your car. You don't get to put it for your generator. You don't get to put it for your car. You see struggling because this struggling, whose time want to be stopped? You never know the time when this struggling want to stop. This struggling is still going always. This struggling is still being there. It make a lot of people for that Nigeria to be thief. Okay, waiting they make some people sometime, and they are killing and they sell the part, the women be part, because the hunger. Hunger make them do something like that. The hunger make them to go and kill. Hunger make themselves to go and sell the part for woman being. Okay, some people will get a knife and they cut the woman being, or cut the hair, and they cut the leg and cut the hand. Okay, what do you think they go happen on next? You think that they don't eat women being? They don't eat it ready. They eat it ready. So from DSF, this is struggling. Which time we want to be stopped? If this Yoruba nation, it no stand. We go struggling till kingdom come. We go struggle till the kingdom come. And there's some people where they want to come outside and they come and fight to collect the Yoruba nation for us. It could be our enemy. Somebody come outside and say, okay, now you know Yoruba nation, we want to collect the Yoruba nation. Yoruba nation, we're supposed to collect it before we rest. That person now is the enemy. Kilito Omokwe Otani, okay, Sunday Bogo's on Timbu. Professor Baja Kinto on Timbu. Gbogbo àwa tó dẹ̀ jẹ́ pé a dẹ̀ wà lórí online tá jà yìí. Ṣé a ní bàbá tó dàgbà tó bàbá yẹn tó dẹ̀ jẹ́ wípé bóyá ó ń jà fún wa wípé òun fẹ́ Yorùbá nation. How many people, àwọn míì pàápàá wà lórí online yẹn kàn pariwo ni. Àwọn míì wà lórí online tó dẹ̀ jẹ́ pé wọn ò mọ̀ wọn ní Nàìjíríà. Àwọn míì wà lórí online tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ẹni kan ṣoṣo ń gbọ́. Yes, òótọ́ ni mo sọ fún yín. Ṣé bàbá wọn okay now jẹ́ kí n sọ kan fún ẹ kó gbọ́ ń sìn. Now jẹ́ ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Madam Onítìrí. Madam Onítìrí ń sìn báyìí tó sọ pé bóyá Banji Akintoye àbí kìnnì kan ṣé òun ó dàgbà tó Banji Akintoye ni? Ṣé ó dàgbà tó Banji Akintoye? Ọmọ ló jẹ́ fún Banji Akintoye. But now nísìn báyìí ó ti dà bàbá yẹn ẹyọkan nìyẹn. Now ìkejì tí mo fẹ́ sọ fún yín sìn báyìí máa fẹ́ kó gbọ́ dáadáa. Gbogbo àwa tó lè jẹ́ pé a wà lórí online tí à ń jà owó ǹdànsẹ́ndì gbogbo àwọn ọmọ kéékèèké tó lè jẹ́ pé ó fi ẹ̀mí wọn wéwu ń bẹ̀. Gbogbo àwọn ọmọ kéékèèké yẹn tó jáde tó ń sọ pé wọ́n ṣe rálì wọ́n fi ẹ̀mí wọn fi ń wéwu ni. Ṣé àwọn tó rán wọn pé kán lọ ṣe rálì kí ni protection tẹ́ ẹ ṣe fún wọn? Ṣé ẹ ṣe protection kankan fún wọn? Ṣé ìbọn lẹ fún wọn ni àbí ẹ ṣe ẹsẹ̀ àsè fún wọn àbí kí ni nǹkan tẹ́ ẹ ṣe fún wọn tó lè jẹ́ pé bóyá pé ẹ mọ̀ pé òkè bó ṣe àwọn ọmọ ìlọ yìí wọ́n máa lọ láyọ̀ tó máa padà láyọ̀. Jẹ́ kí n sọ kankan fún ẹ tí mo fẹ́ kó o mọ̀. Ṣé ní ibi àwọn tá à ń bá jà àwọn èèyàn tá à ń bá jà okay now wọ́n sọ pé bóyá pé retreat àbí wà lóde pẹ̀lú gẹ̀ẹ́nà. Now ọ̀rọ̀ tí Madam Onítìrí ń sọ fún gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ó dà pé ó fẹ́ gba gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ wọn ni. Okay rally ó yàtọ̀ sí nǹkan orúkọ nǹkan tó ń dá o. Méjèèjì yàtọ̀. Rally peaceful rally lè sọ wípé okay bóyá nǹkan ó dá orúkọ kìíní pàmò gbàgbé orúkọ ẹ̀ pàápàá pé yẹn ni yẹn la fẹ́ ṣe ẹ ti gbé nǹkan méjì òkú ti gbé papọ̀. O lè gbé nǹkan méjì papọ̀. O lè gbé nǹkan méjì papọ̀ because àwọn arábí ẹ̀ máa sọ pé àwọn tó ń bọ̀ wọ̀nyí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ wọn ni. Àwọn náà pàápàá máa rẹ́dì ni. Okay ẹ sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀
ọ̀rọ̀ tó sọ pé ó fẹ́ sọ ẹ gbọ́dọ̀ tí mo sọ yìí kí lẹ ń kọ yìí okay now jẹ́ kí n sọ nǹkan fún yín rally tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe rally ẹ ń béèrè nǹkan kan tó rẹ̀ pé ẹ sọ pé ẹ fún yín ó gbọ́dọ̀ jẹ́ peaceful rally àmọ́ ohun kan tó rẹ̀ jẹ́ pé ó sọ màdàmú ní tìrí tó bá sọ bẹ́ẹ̀ báyìí nǹkan tí àwọn arábíyẹn máa attack fún mi pé ẹ bọ̀ láti wá gbàjọba ni because méjèèjì yẹn yàtọ̀ méjèèjì yẹn rally ó yàtọ̀ àmọ́ nǹkan tó tún dá orúkọ ẹ fi join rally yẹn ẹ ń bọ̀ láti wá gbàjọba ni ṣẹ́dí ẹ̀jẹ̀ ní sọ gangan fún yín ọlọ́run ló yọ èèyàn wá tó lè jẹ́ pé kò rọ̀ sí rally yẹn tó bá rọ̀ sí rally yẹn wọ́n máa pa á ni ọlọ́run nítorí pé wọ́n máa sọ fún pé ó ń bọ̀ láti wá gbàjọba lọ́wọ́ àwọn ni ẹ̀ ń béèrè nǹkan lọ́wọ́ wọn ni ohun tí ẹ̀ ń béèrè ohun tó sọ yẹn ó yàtọ̀ sí nǹkan tẹ́ ń béèrè ẹ fẹ́ gbàjọba because nǹkan tó máa sọ ní iṣẹ́ ní màdàmú nítorí tó bá bọ́ ta pínrín ìbọn náà máa fi fọ́ orí ẹ because ó fẹ́ gbàjọba lọ́wọ́ wọn ni ẹ béèrè ẹ̀tọ́ mi ni pé mo lè wà dó sí ọ̀nà ẹ láti máa pariwo ẹ fún mi ní ẹ̀tọ́ mi ẹ fún mi lẹ́tọ́ mi àmọ́ bó ṣe ń sọ òyìnbó tó sọ yẹn bóyá ò lọ sí school ni àbí ò gbọ́ òyìnbó kì í ṣe gbogbo àwọn èèyàn tó sọ òyìnbó yẹn kọ́ ló gbọ́ òyìnbó náà anyway tó bá jẹ́ pé ò bá gbọ́ òyìnbó ni ọ̀rọ̀ tó sọ yẹn ó yàtọ̀ sí nǹkan tó lè jẹ́ pé rally àbí mega rally ó yàtọ̀ sí ọ̀rọ̀ tó sọ ìwọ náà listen sí ọ̀rọ̀ tó sọ dáadáa tó bá ń gbé ìlú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ń sọ síta ńṣe ni àwọn arábìnrin máa attack yín ni wọ́n máa attack yín ni wọ́n á sọ fún pé òkè o ẹ̀ ń bọ̀ lájọ àgbàjọba lọ́wọ́ àwọn ni. òótọ́ ni mo sọ fún yín wọ́n máa sọ fún ẹ pé òun bọ̀ lájọ àgbàjọba lọ́wọ́ àwọn ni kò dẹ̀ sí ẹni tó lè jẹ́ pé ó máa jáde láti sọ pé ó máa gbàjọba tó bá máa débi kó láti gbàjọba ẹ mọ nǹkan tó jẹ́ n ò kì bá jọba jà kó sọ síìdì n ò kì bá jọba jà kó sọ síìdì kò sẹ́nikẹ́ni tó bá jọba jà tó sọ síìdì nítorí pé tó bá jọba jà tó sọ pé ó bá jọba jà ó lè sọ síìdì láéláé because ìjọba máa jẹ́ ìlú mà ní ìdìdì ìlú kábọ̀ sí bọ́ sí pé nàìjíríà tí èèyàn dàbí adìẹ tẹ́ máa lọ sọ́jà lọ́ra tó máa pa á dáa fún ẹ àbí ẹ̀mọ̀ nàìjíríà dàbí ó ń ríyàn bíi pé adìẹ ní ká lọ sí ọjà ká ra adìẹ ká dùnbù ẹ ká pa ká jẹ òun ni èèyàn ń dà lójú àwọn èèyàn ní nàìjíríà àwọn yẹn àwọn politician àwọn òkè ẹ mo rántí obìnrin kan báyìí ó sọ̀rọ̀ kan lórí Facebook ó ti pẹ́ sí o ó ní àwọn wá gbé àwọn ní ọjọ́ kan pé àwọn fẹ́ lọ sóúnjẹ àwọn á lò pé pátì ni wọ́n wá lọ sínú igbó tó wá lọ yẹn báyìí ó ní tó bá rí nǹkan tó ń ṣe sínú igbó yẹn ó ní tó bá rí ó ní òkè ní ẹ̀bá kanopi náà ń tẹ́ síbẹ̀ ọbẹ̀ dẹ̀ ń sọ ń bẹ̀ ìlú ọbẹ̀ wo ló ń sè náà ó ní ẹran èèyàn làwọn ń sè ẹran èèyàn ó ní àwọn olówó wọn yẹn àwọn pọlitíà máa wá wọn máa jẹ tó bá jẹ tó bá yẹ ó tún bọ́ sí mọ́tò tó ń lọ nìyẹn ó ní ọlọ́run ló yọ àwọn bó ṣe yẹn ń pa tó lè jẹ́ pé tí àwọn ń ṣe báyìí àwọn àrò pé yéè ó ní àwọn ọmọ bó ṣe àwọn máa ṣe náà irú ìlú yẹn báyìí ló fẹ́ lọ tó fẹ́ sọ fún ọ pé òkè o ẹ fẹ́ ṣe mo ti gbàgbé orúkọ kìíní tó dáná papọ̀ báyìí mo ti gbàgbé ẹ̀ àbí ọmọ bẹ́ẹ̀ yẹn ìyẹn yàtọ̀ sí nǹkan méjì ni ó yàtọ̀ orúkọ nǹkan tó dá ó yàtọ̀ sí rally peaceful rally gbogbo ẹ máa lọ síbẹ̀ lẹ kó lọ ẹbí millions kó lọ dúró sọ̀nà ọ̀nà pé ẹjọ́ o nǹkan báyìí la fẹ́ o ẹjọ́ ẹ fún wa ní nǹkan báyìí o ẹ fún wa ní nǹkan báyìí òun la máa fẹ́ o ẹjọ́ ẹ fún wa o kìíní kankan ó yàtọ̀ sí orúkọ nǹkan tó dá pé kó máa dá tó bá dá orúkọ yẹn wo wọ́n máa pa gbogbo wọn dànù nítorí pé wọ́n bọ̀ lágbàjọba ni ọ̀dààmú ní tìrí that's your own bọ́tà àbí kó gbé àwọn tó dàgbà tó mọ̀ nínú ìran yín kan bọ́tà kan lọ ṣèlú kan bẹ́ẹ̀ tí wọ́n bá pa wọ́n dànù ẹ̀ mọ̀ wípé lóòótọ́ nǹkan tó sọ kìíní ni òun ṣeré ni because nǹkan tó ń ṣe kò yẹ náà níṣẹ́ báyìí jẹ́ kí n sọ nǹkan fún yín ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ti báyìí gbogbo ń mọ̀ àwọn tó jẹ́ tèmi lórí diaspora yìí
àwọn míì pàápàá tó jẹ́ pé àjẹbí media presenter tí a máa lọ sí town hall meeting wọ́n mọ̀ wípé lóòótọ́ mo lẹ́nu láti sọ irú ọ̀rọ̀ tí mo ń sọ yìí because mo wà pẹ̀lú wọn. Mi ò lọ sí town hall meeting wọn mọ́, mi ò lọ, kì í ṣe pé bóyá pé inú bí mi kọ́ because ìwọ ló dúdé tó dàwárú. Àìmọye míì pàápàá báyìí, àwọn míì pàápàá báyìí ti wà ó sì, àwọn míì pàápàá báyìí àwa tó lè jẹ́ pé tẹ́wà lọ sí town hall gbà míì àwọn tó 200 300 a máa sọ̀rọ̀ pé Professor Banji Akintoye máa wá, Sunday Igboho, gbogbo nǹkan tábà àjọ máa sọ̀rọ̀ ńbẹ̀ yẹn. Bó ṣe dé báyìí ò dàwárú politician nìyẹn. Má ever sọ ipò kí o wà pẹ̀lú Yorùbá nation, o kàn wá sí Yorùbá nation tó rò pé Yorùbá nation dàbí pé kéèyàn máa lọ sí Nàìjíríà kó ra búrẹ́dì àbí kó lọ sí Agége kó ra búrẹ́dì àbí Òṣòdì kó ra búrẹ́dì. Òun ló rò dídì ìlú lẹ fẹ́ gbà, dídì ìlú tó bá máa gba inú nǹkan bẹ́ẹ̀ pàápàá báyìí àwọn funfun òun ló máa wá tó máa bá yín pín. Ṣé ìwọ ọmọ ibi tí boundary wà ní, ọmọ ibi tí ilẹ̀ yín wà, ibi tí ilẹ̀ yín dé mọ̀ ibi tí ilẹ̀ yín dé náà, ẹ̀kan dá orúkọ dé mọ̀ ibi tí ilẹ̀ yín dé. Tẹ́ bá mọ̀ ibi tí ilẹ̀ yín dé, àwọn tó máa bá yín pín wọ́n á wò ní máàpù náà máa wò tó máa bá yín pín, tó máa sọ pé okay now Yorùbá nation ibi ilẹ̀ rẹ̀ ṣe dé o, Biafra o ẹ máa ṣe dé bí o, kìnní kan ẹ máa ṣe dé bí o, gbogbo yín máa mọ̀ pé okay lóòótọ́ o boundary wa bíbá ẹ̀ lóde, ní kọjá lọ sí boundary ní boundary kí ìjà má tún ṣẹlẹ̀. Kàn ń jà ní kẹ́ sọ pé àfẹ́gbà Yorùbá nation ń bára mọ̀ pé ilẹ̀ wa dé tá a máa gbà. Nítorí pé àwọn míì wà nílẹ̀ Haúsá yẹn tó lè jẹ́ pé ó ń jà fún nǹkan tá à ń jà fún yìí, kò wọ́n mọ̀ wípé lóòótọ́ wọn ò sí ní àdúgbò àwọn, wọn ò sí boundary wọn. Now Nàìjíríà náà pàápàá Yorùbá, jẹ́ kí n sọ pé Yorùbá pàápàá báyìí wọn ò mọ boundary tán wà, wọn ò mọ boundary wọn, gbogbo nǹkan jà ní. We don't know our boundary. Okay, ń bọ̀ náà mọ̀ pé boundary wa wà, ń bọ̀ náà mọ̀ pé ilẹ̀ wa dé. Àwa Yorùbá ń bọ̀ náà mọ̀ pé ilẹ̀ wa dé. Mọ̀ bí tí ilẹ̀ wa dé. Wọ́n máa wò ní máàpù ni wọ́n mọ̀ pé òkè láti báyìí sí bí báyìí, láti gbá kan dé bí báyìí, láti kinní kan dé gbá kan. Okay, nǹkan tó lè jẹ́ pé tó mọ̀ pé òkè lóòótọ́ o, a máa pín Yorùbá nation ẹ̀. Àmọ́ tẹ́ ẹ̀ báyìí ti ṣe bẹ́ẹ̀ yẹn, lè pín bẹ́ẹ̀ yẹn, àkàn pariwo ni. And gbogbo apáta tó lè jẹ́ pé àdé pariwo pàápàá báyìí Yorùbá. Let me tell you something. Ṣẹ́ni àwọn tó dangerous lẹ́yìn gbogbo àgbáyé Yorùbá ló dangerous jù, because wọ́n máa wà pẹ̀lú ẹ̀, wọ́n máa wà pẹ̀lú ẹ̀ báyìí máa dùn pé wọ́n wà pẹ̀lú ẹ̀, wọ́n ò sí pẹ̀lú ẹ̀ o. Bóyá wọ́n wá díẹ̀ láti ta ẹ̀ fún ẹlòmíì ni. Òótọ́ ni Yorùbá wọ́n máa wá díẹ̀ ló máa ta. Okay now ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kékeré kan báyìí sí, tí ẹ bá mọ̀ pé irọ́ ni àbí tí ó bá jẹ́ pé òótọ́ ni màá fẹ́ kó sọ pé love. Òun wá ní wípé Sunday Igboho tá à ń sọ̀rọ̀ yìí, ṣé o mọ̀ wípé ẹni tó tó àṣírí Sunday Igboho àwọn tó ń bá gbé ni. Okay, àwọn míì pàápàá ló mọ̀ wípé okay náà ó lè disappear kó wọnú sílẹ̀. Àwọn míì ló sọ fún ọ pé ó lè tọ́n sí kìíní káàtì ológbò àbí o mọ̀. Àwọn míì tó mọ̀ Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀ aráta lásán, báwo ni aráta lásán máa wá tó máa gbé okay ó lè disappear kó wọnú sílẹ̀, ó lè di ológbò, ó lè di kinní kan. Àwọn yẹn náà ló sọ fún un. Okay, àwọn arábìnrin ti ṣiṣẹ́ burúkú tó ń fẹ́ ṣe, wọ́n ti ń lọ ní wọ́n sọ pé ó lè di ológbò. Àwọn yẹn tún padà wá ló wá gbó ológbò, wọ́n pa ológbò kan, wọ́n á gbé kan lọ. Wọ́n dẹ̀ sọ pé àwọn tó ń sọ pé ó lè sá sí sílẹ̀ ni o, ní sọ pé ó lè wọnú sílẹ̀. Okay, ẹ jẹ́ ká kó spread gbogbo sílẹ̀ ká bà gbogbo ẹ̀jẹ̀, náà gbé ìbọn náà yìn sí gbogbo sílẹ̀ tó bà gbogbo sílẹ̀ jẹ́. Ènìyàn tó wà pẹ̀lú wọn ló mọ̀ gbogbo àṣírí yẹn. Bí ènìyàn bá wà pẹ̀lú wọn kò sí bó ṣe máa mọ̀. Báwo ló ṣe fẹ́ mọ̀? Tí kúlẹ̀ ò bá pa nítorí ó lè pa èèyàn. Bí àwọn èèyàn bá ń sọ̀rọ̀ sí èèyàn gbà míì, à mọ̀ wípé ọ̀rọ̀ tí àwọn eléyìí sọ yìí ṣé ọ̀rẹ́ make sense ṣá, because àwọn tó wà pẹ̀lú ló mọ̀ nǹkan tó jẹ, àwọn tó wà pẹ̀lú ló mọ̀ tó ò tí jẹ lónìí. Àwọn tó wà pẹ̀lú ló lè mọ̀. Bí àwọn Yorùbá wà pẹ̀lú ẹ̀ kò lè mọ̀ nǹkan tó jẹ, because this is a woman being. Òótọ́ ni mo sọ fún yín. Ṣé ní àánú gbogbo àwa ká wà ní diaspora yìí tá à ń pariwo yìí, Yorùbá nation là ń fẹ́ o, Yorùbá nation là ń fẹ́, Yorùbá nation là ń fẹ́ o, Yorùbá nation là ń fẹ́. Ṣé ní ẹ lọ kọ ìlú orin yẹn níbi táwọn politician bá wà. Ṣé ní ìbọn kan wà tán tí ń ta nísìn, ìbọn ẹ̀ báyìí kì í dún. Wọ́n á gbé sí ẹlẹ́gbẹ́ nìyẹn kó máa dàgbò òsùn ni, ẹ̀jẹ̀ ò kì í jáde síta.
gbogbo ẹ̀jẹ̀ máa dà sínú ẹ̀ lọ́hùn ni àbí ẹ̀kẹ́tẹ̀ ń sìn ẹ̀kọ́ máa sùn lọ ni gbogbo àwọn èèyàn Nàìjíríà pàápàá bóyá ó ti dídú àwọn bọ̀n bẹ́ẹ̀ yẹn so from there ó dangerous ohun tí à ń béèrè yìí tí a bá máa béèrè ìrìn tá a máa but because jẹ́ kí n sọ nǹkan fún ẹ Professor Banji Akintoye brain tí bàbá yẹn ní because I tried that man and the Sunday gbogbo mo try wọn on ní brain yẹn tó ó ṣẹ́ni gbogbo ariwo tẹ́ ń pa yìí homework àwọn rabi yẹn wọ́n ṣe homework wọn they no wait àwọn tó jẹ́ bí àwọn big people bí international wọ́n mọ àwọn rabi yẹn tó nẹ̀ ń bá wọn sọ̀rọ̀ kì í ṣe irú ẹ̀yìn tẹ́lẹ̀ jẹ́ pé ẹ̀kan pariwo tó lè jẹ́ pé Yorùbá nation 2022 yìí ó agbọ̀dọ̀ gbá ní automatically ní ìwọ tó kàwé kàwé náà ẹni tá a mọ̀ pé ó kàwé síbíà tó àbí síbíà kọ́ náà ń pè síbíà kàwé òun ni ẹ̀mí bàbá wa Abíọ́lá ẹ̀mí ẹ̀ nìyẹn tó bá jẹ́ pé síbíà ò bá kú Abíọ́lá báyìí pàápàá kò lè kú ọmọ wáì síbíà ò ní gbà fún Abíọ́lá kó lọ gbé àpótí ìdìbò síbíà ò ní gbà fún àmọ́ yẹn dájúdájú pé síbíà kò ní gbà fún wáì tó lè gbà fún ni pé ó mọ̀ wípé àwọn rabí yẹn báyìí n ò trust ó mọ àwọn tó tàn bàbá yìí pé kí bàbá yìí kó travel lọ sí ìlú ìbò òun á ti gbàjọba lẹ̀ fún bàbá náà gbọ́ bàbá Abíọ́lá òun náà gbọ́ ó rò pé òtítọ́ ni bàbá yìí ń sọ fún òun ọ̀rẹ́ ẹ̀dẹ́ ni ọ̀rẹ́ ni o bóyá Abacha bí Babangida ọ̀rẹ́ ni òun ló tàn bóyá Babangida ni àbí Abacha Babangida òun ló tàn bàbá oní bàbá wípé kó lọ sí ìlú ìbò bàbá ẹ̀ náà múra ó ti wíní nìkíní náà ó ti wíní June 12 ó ti wíní election òun ni ó mọ̀ wípé òkè òun ló wíní election yẹn òun ni gbogbo àgbáyé mọ̀ wípé òun ló wíní election ní àsìkò ẹ̀ lọ́hùn yẹn June 12 kò sí bó ṣe máa kó tábà lò 100 years ní gbogbo àgbáyé yìí June 12 yẹn kò ṣeé gbàgbé ohun tó ṣẹlẹ̀ nígbà iná pa because àmọ́ pókè náà àwọn tó láìkè mẹ̀kúnnù ti dé o òní Abíọ́lá àwọn tó láìkè mẹ̀kúnnù ti dé o àwọn àdó mọ̀ ń gbà nǹkan tó ṣe o but a ti mọ̀ wípé Abíọ́lá ó ti dé mẹ̀kúnnù ni ó fẹ́ ràn wá lọ́wọ́ wọ́n dẹ̀ dìbò fún un èmi náà wà náà tó mọ̀ campaign fún ní àsìkò ìlọ́wọ́ yẹn tó dìbò tán wá wọlé June 12 ìgbà tó lọ bá àwọn ipò òkè náà ńjọ́ náà wọ́n máa sọ àyìn ní wọ́n á sọ pé òkè kó lọ pé kìnìún ló wà ń bẹ́ ń gbà yẹn ìjọba àfìdí rẹ̀ Ṣónẹ́kàn ló wà ń bẹ́ ń gbà yẹn wọ́n sọ pé òkè kó máa lọ kó tó dé o pé àwọn máa gbàjọba alẹ̀ fún ìyẹn sọ pé òótọ́ ni ìyẹn gbàjọba alẹ̀ lóòótọ́ owó jẹ gbà báyìí nígbà tí bàbá adé kó sọ pé òkè náà mo fẹ́ gba ẹgbẹ́ nǹkan tí àwọn fẹ́ ẹgbẹ́ fún un wọ́n ti flag ẹ o ẹ tẹ love ẹ máa tẹ love ẹ máa tẹ love ẹ máa tẹ love ẹ má jẹ́ kó flag ẹ jọ ẹ má jẹ́ kó flag ẹ má jẹ́ kó flag ẹ máa tẹ love ẹ máa tẹ love ẹ máa tẹ like ẹ máa tẹ love kẹ máa tẹ like ẹ máa tẹ love kẹ máa tẹ like. So nígbà tí bàbá yẹn dé lóòótọ́ gan bàbá sọ pé òkè náà jẹ́ kí àwọn kó gbọ́dọ̀ sùn ara in nígbà yẹn báyìí ó ti mú báwo ní porúkọ ẹ̀ náà central ó ti mú lọ sí Àbújá ńgbà yẹn lọ́hùn yẹn mí rẹ̀ sáàtì wà lẹ́kọ̀ọ́ ibi tí president wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mí wà lẹ́kọ̀ọ́ náà bàbá yẹn wà lọ sí Èkó tó lọ sún ara in bí president wọn kàn náà yàn wá ní wọ́n á fi Black Maria wọ́n á fi gbé bàbá ní bàbá wọ́n á lọ da oil sínú mọ́tò yẹn náà fi kìíní ẹ̀ fi gbé gbójúdé ilẹ̀ Àbújá nìyẹn tó má máa filẹ̀ fún ẹ òkú ẹ̀ náà filẹ̀ fún wa ibi tí Nàìjíríà burú sí nìyẹn ṣé Tinubu ò sí láyé ń gbà yẹn ṣé Tinubu ò sí aláyé wo ẹ máa tẹ like ẹ máa tẹ love ẹ máa tẹ like ẹ máa tẹ love ṣé Tinubu ò sí láyé Tinubu wà láyé o ṣé báwo ni ó porúkọ bàbá alágbàdo yìí báwo ni ó porúkọ náà president báwo ni ó porúkọ president tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìíní báwo ni ó porúkọ ẹ̀ náà òun náà sá wà láyé ń gbà yẹn àwọn tó jẹ́ bí àwọn Yorùbá tó lẹ́nu bẹ́ẹ̀ ń gbà yẹn because
Tinubu òun náà mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà náà because òun ti gbé ìlú ìta fún Fúlàní bí ó bá gbé ìlú ìta fún Fúlàní nígbà tó mú Abíọ́lá ń gba yẹn ó ní chance láti gbóhùn sókè láti sọ pé no you people not supposed to do that because ó ti ta ìlú ṣẹ́dí iṣu wọn tó bá fi wọn fẹ́ ní kejì ẹ̀ ló máa fi wọn fún ẹ iṣu wọn tó bá fi wọn fẹ́ ní kejì ẹ̀ ló máa fi wọn fún ẹ because iṣu wọn tó fi wọn fún Abíọ́lá ní jọ́nà lọ́hùn tí iṣu ẹ̀ bá ṣe wà láyé ní òtítọ́ àtòdodo tóun náà bá débẹ̀ báyìí àwọn nǹkan tó máa fi wọn fún so a ní kankan a dẹ̀ ní problem a ní the fighting tó bá jẹ́ pé Yorùbá máa dúró ṣẹ́dí ẹ̀jẹ̀ kí sọ̀kan fún yín jẹ́ sọ̀kan fún gbogbo yẹn ní sùúrù kàn ní sùúrù ni tó bá pẹ́ bá ní sùúrù ni mo rò pé oṣù tó ń bọ̀ February mo rò pé òun ni wọ́n máa dìbò àìmọye kọ́ọ̀lù tí mò ń gbọ́ àìmọye pípé tó ń pè mí mo dẹ̀ sọ fún yín pé tó bá jẹ́ wípé mo fẹ́ ṣe kinní pẹ̀lú wọn lóòótọ́ ni màá ti gbowó but I no need it mi ò fẹ́ mo like Yorùbá nation bàjẹ́ àwọn ọ̀rẹ́ mi tó mọ̀ mi tó lè jẹ́ pé àjọ ń ṣe kinní wọ́n mọ̀ mi òun ló happen tó lè pé mi ò lè gba ẹ̀yìn bọ̀bọ̀ jẹ́ because tí màá lọ gba ẹ̀yìn bọ̀bẹ̀ jẹ́ àbí tí mo gba ẹ̀yìn tí mo gbowó tó lè jẹ́ pé mi ò wà pẹ̀lú àwọn ará bíi ṣẹ́dí ok tí mo gbowó ń sìn tí mo sọ pé mi ò ṣe Yorùbá nation mọ́ ojú òun máa fi wà ẹ̀ṣà àbí àjìá ojú òun máa fi wò àwọn míì wà láàrin wa tó jẹ́ mi lọ́ọ̀yà báwo ni mo ti fẹ́ wò gbẹ̀du báwo ni mo ti fẹ́ wò tó ń gbọ́ pé mi ò ṣe Yorùbá nation mọ́ ààrẹ mọ̀rúf tó ń bá gbọ́ ok báwo ni mo ti fẹ́ ṣe ok bá já kí tóyè tó bá gbọ́rú ẹ̀ báwo ló ṣe máa ṣe á sọ pé ọkùnrin yóò máa dà wá o ẹbí àna talon báwo ló ṣe máa ṣe bẹ́ẹ̀ kó lè ṣe Sunday Igboho ńkọ́ inú àbí àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ tó mọ̀ pé à ń jà fún Yorùbá nation ni tó ń bá gbọ́ pé mo gbà yìn lọ gbowó kí lè rò pé àwọn dàbí ẹ̀ máa think èmi ò kì í dà èèyàn tó ń pè mí títí dọ́là tó ń pè mí títí di ọ̀túnla mi ò lè gbà yìn kí n gbowó lọ́wọ́ wọn because tí n bá gbowó lọ́wọ́ wọn ojú ò máa fi wo àwọn èèyàn mi ojú ò máa fi wò wọn mi ò rí ojú láti fi wò wọn so màá wá jẹ́ èèyàn burúkú ní ayé àti ọ̀run mi ò lè fẹ́ jẹ́ èèyàn burúkú òun ló hápù tí mo sọ pé mo ní ilé sọ mí ó dùn ju òye lọ so madam mo ní ti rí ẹ̀jẹ̀ sọ fún ẹ orúkọ nǹkan tó dá àti báwo ló ń porúkọ ẹ̀ náà o báwo ló ń porúkọ ẹ̀ náà rally ó yàtọ̀ o ẹ̀jọ́ torítọ̀ Ọlọ́run tó bá máa dá orúkọ rally ẹ̀ dá orúkọ rally different way máa kó rally mọ nǹkan tó sọ fún àwọn ọmọ wọ̀nyí because ó dà pé tó fẹ́ gbàjọba ni wọ́n àtàkì wọ́n á pa ọmọ lọ́mọ dànù má jẹ́ kán pa ọmọ lọ́mọ míì mọ́ o tó bá jẹ́ pé o láìkì ìdíwé tó ń pa ọmọ lọ́mọ bẹ́ẹ̀ ìwọ náà kó àwọn ọmọ ẹ̀ kó bọ́ ta kó àwọn ọmọ ẹ̀ kó bọ́ ta jẹ́ ká àwọn ọmọ náà kó lọ pàpọ̀ mọ́ àwọn ọmọ tó ń jà wọ̀nyí tó ń jà tó rálì yìí tó bá kó àwọn ọmọ yìí mọ́ wọn àmọ̀ pé lóòótọ́ you try little but ṣe bẹ́ẹ̀ tó kàn wà tó lọ sá síbi kan tó sọ pé nǹkan báyìí nìkan ṣe ìgbà kan nìkan ṣe o àṣìbọ̀ fún ẹ àti ìbẹ̀rẹ̀ sí bá ìjà rárá àkàngbé ẹ wá síbi attention nǹkan tó ṣẹlẹ̀ ni tó o bá jẹ́ pé ẹ fẹ́ ká gbé orúkọ ẹgbẹ́ ẹ wá sí attention nǹkan tó ń ṣẹlẹ̀ o ike ni mú o ike òun ni mú ẹ̀yìn bá gbé mú a máa jẹ́ mú ẹ ní straight òótọ́ ni mo sọ fún ẹ àwọn ọ̀rẹ́ kú ní èpò lójú a ò ní èpò lójú egun tiwa ò ní èpò lójú so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣé gan ẹ tèmi ẹ kú ọdún o àti bọ́ sí ọdún tuntun yìí o mo dẹ̀ mọ̀ pé a gba Yorùbá nation ní 2022 o ó ṣeé ṣe 2023 a gba Yorùbá nation a lọ sórí ilẹ̀ wa bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn ẹ ṣé gan o thank you so much God bless you and we go meet tomorrow because mo afọ ní awareness pé tomorrow show máa wà lọ́la so God bless you.